mo sọ fún yín pé àwọn ọmọ tí wọ́n ń borí kiri wọ́n dára wọn láàmú ni. tó ń gbé àkáǹtì bàbá wọn. onímọ̀ lórí àwọn Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá àti ààrẹ wa onímọ̀ ló lò. sáwọn yẹn lórí mo bí a máa lórí mélòó wọn fẹ́ lè lè túmọ̀ àánú Ọlọ́run yẹn bá pàdé. àánú Ọlọ́run ni. àánú Ọlọ́run ni tí a bá ti rí àánú Ọlọ́run iṣẹ́ kékeré owó ńlá ni wọ́n máa ń rí. bẹ́ẹ̀ ni bí ẹ ṣe jẹ́ nìyẹn. eléyìí ọ̀sán inú igbó lọ́sàn máa ń wà ọmọ aráyé máa ń lànà lọ́ọ́ bá ní. èèpo ọ̀sán lásán là á lò ní tẹ́ fi kún gbogbo wa bí èèpo ọ̀sán tẹ́ bá rọ ọ̀sán ẹ rí i pé èèpo ẹ̀ ọ wà ní ẹgbẹ́ lẹ́dọ̀ ọmọdé àti ntọ̀sán ẹ wò èèpo ẹ̀ lásán èèpo fún yìí ọ bẹ́ẹ̀ dà ní tẹ́lẹ̀ yóò rẹpẹtẹ kẹ́ ẹ̀ kàṣà kó gbẹ kẹ́ ẹ̀ blend ẹ̀ ní blender àbí kẹ́ ẹ̀ gún ẹ bá fi oyin sí àti kiri kan àti nǹkan ẹyọ kan lásán ṣé tẹ́ ẹ bá ń là lára rò ibi tẹ́ ẹ ti retí owó lẹ́tì rówó. wọ́n ń sọ pé aláàbúrò ń lo èbó mo ní ẹ̀gbọ́n ọmọ ìyá mi bẹ̀rẹ̀ ọkọ̀ sànú mi òkú ẹ̀ èmi ò béèrè òkú ẹ̀ iṣẹ́ àánú ni kí wọ́n ṣe sáré kó o mú kórìíra kúrò lára ẹ̀ fúnra wọn ni wọ́n rántí rẹ tí wọ́n sàánú rẹ. táwọn náà tó wà lọ́nà àná lè máa bá wọn náà. káàánú lè bá wọn náà bẹ́ẹ̀ni àwọn náà ràwé ṣáà náà tó wà lọ́hùn kápẹ́ mi yín àjọ ń tọ́jú èèbù wọn kàn bẹ́ẹ̀ ń tọ́jú arúgbó. bẹ́ẹ̀ni wọ́n ti ẹ̀ pọ̀ bẹ́ẹ̀ni. ṣe kápẹ́ mi ń tọ́jú arúgbó báyìí. bẹ́ẹ̀ni. tí wọ́n bá ń fẹ́ yín ní $100 lóṣù wọ́n lè máa fẹ́ mi $150. òyìnbó sọ pé n gbọ́dọ̀ sọ fún yín o. ìbò náà máa ń ṣerú ẹ̀. wọ́n ṣe aná ní divide and rule lọ́wọ́. jù náà ń pè divide and rule system. wọ́n máa sọ fún mẹ́tọ́ fún kejì ẹ o. tọ́ba rẹ̀ mi ní ìsìn. don't tell him. don't tell him. yóò wá wé mi ó lè máa fẹ́ mi $150 lóṣù a máa fẹ́ $100. tẹ́ bá tún lọ ilé pé wàá bu gàrí fún ìyàwó ẹ̀ ń lé o wàá bu ẹ̀wà fún ìyàwó ẹ̀. take this. bàtà tí ó lò mọ́ take this. njọ́ kẹ́ ẹ́ kàdé bàtà èèbó tẹ́ ẹ̀ máa bá police ẹ̀ wà lẹ́sẹ̀ mi ẹ̀ máa gbà ọ̀gá ti fún ẹ ní bàtà ẹ̀ máa ń lánàá náà ní ẹ̀ fún mi. mi ò kó wá bí iṣẹ́ ni o ó ti fún mi láti fi ẹsẹ̀ méjì tẹ́mi tí ń wọ̀ kí. níjọ́ mi ẹ̀ kà tí mo kó ló èèbó ẹ̀ kà máa fura ó tún lè pè mí pé anything I give you. Don't do so up. Don't tell anybody. I just like you. I don't like you. I just like you. Ẹ wo. Ngbà mo sọ fẹ́ nìkan wọ́n lọ ṣẹlẹ̀ Nàìjíríà náà wípé ní company. Tẹ́ ẹ bá ṣe náà company yẹn wọ́n ní àwọn kan bẹ tọ́jà pé kẹ́ ẹ tó gbowó oṣù wọ́n mọ̀ pé àwọn kan lẹ́yìn yẹ̀ wò àti ìsan sálárì gbà tó fi lè ra nǹkan gbà fi lè ra nǹkan. Ṣùgbọ́n tí ò bá lẹ́yìn òní la ọba ti pẹ́ ọ̀gá ó dàárọ̀ wọ́n máa wù bẹ́ẹ̀. Ìbò mọ̀ ìbí oògùn wà ṣẹta bá fẹ́ sẹ́ǹdì sí London wọn ò bínú nígbà tí ọba ìlú èbó obìnrin tó kú jò ní. bẹ́ẹ̀ni wọ́n lọ má gbò kiri àgbò funfun. wọ́n má gbò kiri wọ́n pẹran wọ́n ṣètùtù wọ́n pa díẹ̀ tí wọ́n yan lẹ̀ ṣẹta bá sẹ́ǹdì sí London Amẹ́ríkà wọn ò ń yẹ̀ wò ipò oògùn ni bẹ̀tà wọn kan bí Italy pé ọmọ sọ fún wọn ẹ má gbọ́ oògùn wọlé o ẹ má fi oògùn bá tiwa jẹ́ o torí pé wọ́n máa ń ròyìn pé kẹ́ ẹ má mú wa ṣe tá a fẹ́ ṣe fún yín. kẹ́ ẹ má mú wa ṣe ohun tá a fẹ́ ṣe fún yín. torí pé àwọn sẹ́kàn bẹ̀ tẹ́ ẹ bá lò tẹ́ ẹ bá dé ẹ́mbásì irú iṣẹ́ tí mo sọ pé fi fa abẹ́jọ́ sí ẹ̀wọ̀n ìjà sọ délé bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá dé bẹ̀ tí wọ́n bá wọ ìbẹ̀ wọ́n kàn láìkì yín ni. so àti gba visa báyìí ìrọ̀rùn ni. lágbára lọ. I give you visa. ṣe rí àwọn sẹ́kàn bẹ̀ tẹ́ ẹ pé tẹ́ ẹ bá fẹ́ gbà nǹkan lọ́dọ̀ èbò àwọn kéde kan bẹ̀ tẹ́ ẹ pé wọ́n ti program tó jẹ́ bí robot ló ń ṣiṣẹ́ yẹn bí irú àti ọ̀sẹ̀ YouTube ní sí. robot bẹ̀tí robot yẹn ń mọ̀ pé bèbí ẹ́ńjìnì ni kò séèyàn ògùn mú nígbà tí ìṣòwògùn tẹ pé robot tẹ pé bíi machine ó sì jẹ́ gbà tẹ́ ẹ bá lo iṣẹ́ sára tẹ́ ẹ bá ṣe program ayé ọ̀wá wo program yẹn ju ìgbà tẹ́ ẹ lo nǹkan lọ. a tún lè lo sẹ́wọ̀n program náà. lágbára Ọlọ́run ẹ̀ka ń bẹ tó jẹ́ pé robot ló máa ń ṣe kẹ́lẹ́ ọmọ ń ṣe gbẹ̀ àsìkò tẹ́ bá lọ ṣàkà tó bá dà báyìí YouTube ọ̀ká sọ jẹ́sì ẹ̀ ní. fáwọn èèyàn káàkiri bẹ́ẹ̀ ni. ọ̀tọ̀ ni tẹ́lómi ló bá ẹ̀wò ọ̀tọ̀ ni tó ń wò lọ́wọ́ wọn kà já sí ni. bẹ́ẹ̀ ni. kí ni eléyìí tí a tún fi hàn mí. àtúwò. àbólóyìn rè é. wọ́n ṣe wò káàkiri. sọ tí a bá dé tó òyìnbó àwọn iṣẹ́ kan bẹ tó pé táwọn yàrá lò bí ẹ̀yọ́nú ìfẹ́ rẹ̀ ẹnìkan lo iṣẹ́ kan ó ní iṣẹ́ olómi gbóná yẹn ó lò fẹ́ lò òun fẹ́ rà ló bá rà ó lóun fẹ́ lo owó ọmọ ní orílẹ̀-èdè míì láti Amẹ́ríkà ó lóun fẹ́ lọ Canada nígbà tó wọ́n fẹ́ lọ tí wọ́n ń pò yìí láti gba físà ti ibẹ̀ àti àwọn àgbàdì Amẹ́ríkà ọ̀tọ̀ ó dẹ̀ ti wà lámẹ́ríkà ní 20 years wọ́n fẹ́ lọ Canada lọ wo mi
wọ́n wá ń dì náà ń fi sàn wọ́n dì náà ń fi sàn wọ́n pèsè fún adébẹ̀ ìjọ kan òun dẹ̀ ti bí olómi gbóná òun dẹ̀ ló ṣe onídodo ó lóyún àwọn ìbò dẹ̀ kí n gba bribe ó ní bí ìbò ìṣẹ́ wá bá ní what do you need can I help you what do you want me to do for you ló máa sọ pé òun fẹ́ lọ́rọ́ mọ̀ ní kánájà ni o láti ìjọ ìjọba ní somebody will come and tell to you now ó lọ́ba dẹ̀ yọjú lójú window lọ́ọ̀kan wọ́n wá sọ fún ẹnìkan pé that woman in pink dress bóyá gbọ́n kọ́lá obìnrin ẹlẹ́ 60 so kò sínú pé bóyá èbò fẹ́ fẹ́ o àbí èso bá 60 olùbádẹ́ tẹ̀lé ẹni ẹlẹ́sùn what do you say you want ó ló ti kọ̀wé ti pẹ́ ẹgbẹ́ fáìlì ẹ̀ wá bí wọ́n wá lù ú. mẹ́ta olóòlò lọ wọ́n lè sùn mẹ́ta nígbà ọ̀dọ́ tẹ́lẹ̀ pé ní pé òun ti kúrò lamẹ́ríkà o John Canada bọ̀ báyìí àdúrà ti gbà. nígbà bá dọ̀hùn nígbà sẹ́ndì nǹkan o báyìí nígbà padà dì sá ọ̀rẹ́ èbò dáadáa ó ní wọn bá sẹ́ndì láti Canada pé sọ kó lè mọ̀ nítọ̀ rẹ̀ tó ń bá dọ̀hùn nǹkan lamẹ́ríkà tẹ̀lé wọ́n tó sẹ́ndì sọ̀rọ̀ kó lè fọ́lú ẹ̀ pé só débí sí ò débí pé tó ń bá sẹ́ndì láti Canada tí ọ̀bá wọlé òun èyí lè máa fọ́lú ẹ̀ mọ́ látọ̀dọ̀ òun ni o so ẹ̀yọ̀nú wà ìfẹ́ràn eléyìí agbára ìdúdú apá kẹta ń bá lọ́mọ tó ń mu gbó tó mu gbaná tó ń sọ fámìlì lẹ́nu kí tó bá ra ìwé agbára ìdúdú apá kẹta omi ni ẹ ṣàdúràsì tó mọ bá máa mú gbà tó yẹ kọ́sẹ̀ méjì yóò mọ̀ dúpẹ́ fọ́lọ́run àláìtàláì mo sì sọ bẹ́ẹ̀ bá bá jó lówó o gbọ́dọ̀ lóògùn tó tí wọ́n bá sọ pé lágbájá tó bá ń bọ̀ báyìí mọ́tò ẹ̀ tó ṣe fún mi mọ́tò ẹ̀ tó bá débẹ̀ báyìí bí ìjàpá ní òjò mo sọ fún ilá àlàpà tá a bá fi tó ti wà dàwólẹ̀ àti tó ṣẹ́kù lára àgàn tí ò tí ì wò tán èpè ara díẹ̀ lókè ìdí àlẹ̀ tá a bá dàpọ̀ mọ́ra tá a fi kan kún tá a bá sọ́nù mọ́tò ẹ bá gbé mọ́tò lọ́dọ̀ ọ̀run bí ìjàpá mọ́tò ní ọjọ́ wọn ni kọ́ máa kọjá lọ ẹjẹ́ lè kó rẹ̀ sọ́n bó bá jẹ́ lé ní ilá àlàpà ní ilé yìí ọmọ ìjọ lójú wọn ó wà ń bì wọ́n sọ̀rọ̀ ń forí èrè ibi èrè bá jókòó síbẹ̀ ló ń jẹ èrè òkè wọ́n jẹ́ kí bí ẹ̀ bá mọ bó ṣe lè lò ó wà ń bì nǹkan ẹyọ kan kékeré tí ọ̀nà ìlú dẹ̀ náà láti kórè èrè adé fi kó ṣe. èyàn lọ ra orí èrè. orí èrè lèyàn lọ rà wà lọ́jà lọ́dọ̀ ìléwé ọmọ wà bẹ́ẹ̀. yóò wọ́n o. oní 10,000 wà oní 20 wà èyí tó bá láṣẹ lẹ́nu àṣẹ ló fi máa sọ pé tó ń bá jókòó sí kó jẹ wá bá wọn. yóò sì wá bá. bọ́ bá fẹ́ jojijì ọ̀kẹ́rẹ́ ó ní ìwà bá ni ọba dání lẹ̀ báyìí yóò àkóso lẹ́nu. àṣẹ tẹ́lẹ̀ dùn rẹ̀ fún mi. ibi ọkà bá jókòó sínú ìjọ ọkà máa ń bọ̀ ká ibi èrè náà bá jókòó sínú ìjọ ẹ̀ irúṣẹ́ yẹn fi ń wówó ni. kọ̀ǹtàktọ̀ ló ní ìdí ẹ̀ jù. kọ̀ǹtàktọ̀ ló ní ìdí ẹ̀ jù. ẹni tí ò wá kọ̀ǹtàktọ̀ náà tó bá wá ṣe kò ní máa dààmú owó. àṣírí ọmọ bò. àṣírí ọmọ bò. iṣẹ́ tó yẹ kó ṣe ń 10 naira wọ́n lè gbé fún 50 naira. yes. táwọn aláìmọ̀kọ́mọ̀kọ́ sì mọ̀ pé ó ṣoògùn owó ni. wọ́n wà lóṣoògùn owó. àmì fáwọn tí wọ́n wá wòye káàkiri àgbáńlá ayé ẹ jẹ́ kí ẹ dárúkọ nílẹ̀ kan sí àti. orúkọ mi ni Sẹ̀san Adéwùsì táńtọ́lọ́run bàbá olóyin original tí mò ń gbé nílùú Ìyẹ̀sí Ọ̀tà ní bàbá olóyin bus stop bàbá olóyin bus stop mo lálágbàtà lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ bá dé Mushin number 4 Alukola street number 4 Alukola street ní Mushin ní Bàrígà a wà ní number 36 Ìlàjẹ road 36 Ìlàjẹ road Bàrígà tí a bá dé gbé yàmúbọ̀ wà ń bẹ̀ number 2 Fẹ́mi Ọ̀ṣọ́bù street number 2 Fẹ́mi Ọ̀ṣọ́bù street Agodo market Agodo Ègbè tàbí kẹ́kún máa bọ̀ ń bàbá olóyin bus stop bàbá olóyin bus stop Ìyẹ̀sí Ọ̀tà tẹlifóònù nọ́mbà mi 08054749455 lẹ́ẹ̀kan sí 08054749455 láyọ̀ o. ó dàbọ̀ sí. Alore TV Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó Alore Alore ẹ máa wò ó ẹ máa wò ó ẹ máa wò ó.
ó yá.